oníṣòwò kòkó ní Frank Ọmọrúyè o kìí ṣe just ọmọ ẹgbẹ́ gan olóyè ní ex officio member òun ní Frankie ní Ekpoma local government o ní Edo State ayò pé orí iṣẹ́ laago rẹ̀ kú sí torí pé mítìnì tó lọ ṣe nírọ̀lẹ́ Tuesday ara iṣẹ́ náà ni wọ́n lọ jíròrò lórí bí ìgbésẹ̀ tẹ́gbẹ́ ó gbé pẹ̀lú òjò tó ń rọ̀ kí kálukú ó tètè kó lọ gbádìí kínní tí wọ́n ó ṣe kankan ẹni Frankie ló ń bá lọ pé kóun ó lọ tètè organize kílẹ̀ ò tó ṣú ìdí nù tí ò fi kúkú dúró kójú kí agbára ó kú títì kó tó lọ ń wò kún lè cross ọ̀nà àwọn tí a jọ parí meeting náà kálukú ní wọ́ tẹ̀léra wọn àwọn onímọ́tò àwọn tí a wọ mọ́tò àwọn ti kọjá sí òdì kejì lọ́hùn Frankie tí ń gun mọ́sínì bọ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ méjì Frankie tí ń gun mọ́sínì bọ̀ náà wà ó pé jẹ́ kóun ó tẹ kínní kúṣẹ́kúṣẹ́ kóun náà bọ́ sí other side tó bá ti bọ́ sí other side ní ìsìn rẹ̀rẹ̀rẹ̀ kò ní pẹ́ tóun ó fi dé ọ̀dọ̀ àwọn tóun ní kí wọ́n ó dúró lọ́hùn èèyànjú ló ní kóun ó gbà ó ní Frankie ló bá kú dẹ̀rọ pé èèyàn gbọ́dọ̀ sáré láàrin omi yìí o ẹni tó gbé lẹ́yìn èèyàn ń sọ̀kalẹ̀ ó ń fi ẹsẹ̀ rìn ó ń fọwọ́ ti mọ́sínì lẹ́yìn bí Frank ṣe ọ̀rá ń tẹ̀ lọ yọ̀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  Sàráfà ló lè ròyìn bí báìkì bá ń ṣe slow bí ó ṣe rìn tó ọ̀rá ń tẹ̀ lọ yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ ọlọ́ni tó gun ọ̀kadà míì náà wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn ẹni tóun náà gbé òun náà sọ̀ka ìyún tiẹ̀ ti sábàtà rẹ̀ lọ kéèyàn mọ̀ pé òun tó wọ bàtà wọnú kíní àmọ́ bí yóò ṣe tó ṣẹ̀ríngbà wọn ò dé àárín omi àwẹ̀ tó kó bàtà lọ́kọ́ jàdí mọ́lẹ̀ ńgbà omi kì mọ́lẹ̀ tó fi lólólóló múdi lọ́lẹ̀ gbẹ̀ Frank sì ń dọ́gbọ́n kìíní omi tó jàdí èèyàn mọ́lẹ̀ lọ́ọ̀kan ó gba ọ̀kadà gbà Franklin bá ní kóun rọra yọsẹ̀ gálá o ẹsẹ̀ tó pé kóun yọ gálá omi fà á àfi wè ńlẹ̀ yà bí eré bí àwàdà bí eré bí àwàdà èmi tí wọ́n kọ́ wò pé àbí wọ́n ń ṣe skiti ni kó tó yé mi pé kì í ṣe skiti ìjọ Wednesday ni o ọjọ́ kejì ló tó yé mi pé kì í ṣe skiti o yóò yẹ́yìn náà ń sìn ẹ lọ sórí Facebook mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wo bí kinní ọ̀hún ṣe ṣẹlẹ̀ ẹ lọ sórí Facebook Lágelú FM 967 Lágelú FM 96.7 Lágelú FM 967 ẹ lọ sórí Facebook ẹ jẹ́ ká jọ lọ sórí Facebook àní rìn lọ́jọ́ tẹ̀bí bá ń pọ̀nà ọjọ́ tí náà mú un lé àní sí ń lé o ọjọ́ tí ọ̀nà ó mú jẹ́ àní rìn lọ́nà Ọlọ́run fẹ́ ẹ yọ Ọlọ́run ò fẹ́ ẹ yọ ni a ṣe kan mọ́ kù lélẹ́dùnmarè ọba àṣé ìràwé ìgbẹ́jọ́ lẹ̀kọ́ súnà ńlọrọ̀ Frank ńjọ́ náà ọwọ́ ń bẹ lápò rẹ o ó fẹ́ lọ sanwó ọ̀yà fún àti ń ṣiṣẹ́ mítìn òṣìṣẹ́ mọ́ lọ tọ́rọ́dọ̀ wọn náà ló ti já kán tó yẹ lọ sí mítìn bí a kóun ó bá wọn ń dúró dé ẹ̀rìn bíbọ̀ tí ń bọ̀ wọn àwò pé tó ń bá ní kóun ó dúró àwọn òmùgbà tí àgbàrá òjò yóò tàn bẹ̀ ẹ̀jẹ̀ àdọ́gbọ́n rẹ̀ ó ní ẹ̀yin náà ẹ lọ sórí Facebook Lágelú FM 967 ẹ lọ sórí Facebook òun rèé o ẹ wò ó bá ń gbé òkè. No be that side for go back before it come like this. Hey! See that second back, that can hit you to see it. Hey!
Hey, God. Hey! Ntí ó bá mọ̀ ṣe ni ìgbọ́ o. Ntí ó ṣe ni ìgbọ́ o. Ṣé ń rí? Ntí ó ṣe ni ìgbọ́ o. Frank rèé o. Kìí ṣe ọlọ́kà kìí ṣe pé ń fọ ọlọ́kà ọ̀kadà gbérò o. Ẹnu iṣẹ́ rẹ̀ ní ń fọ̀kadà yíká o. Òun rèé o. Frank rèé o. Frank rèé o. Ẹ̀rí nǹkan. Wọ́n dùn o. Hey! How do I want to help her? Give me. Hey, see person. I bet me not small. Hey! See person. Hey, see another one. Sit back. Hey, see me. See people. Ara àwọn tó fẹ́ yọlé tó ńgbà tí òun náà débi tí omi ti ń fi lákàlàkà òun ló di igi mú tí ò lè fi gí lẹ́hùn o. Wọ́n ń gbìyànjú wọ́n fẹ́ yọ wọ́n sì ṣe bí ọkùnrin o wọ́n gbìyànjú o. Ó ti digi ó wà mọ́gi ní tiẹ̀ lódò òun ò ṣe gbé. Ẹ wò ọ̀kadà olówó kú owó ń ṣayé ọ̀kadà tí ń gbé bọ̀ tó fẹ́ gbé kọjá ònu ó sì wà nù omi odò rí ọ̀kadà gbé ọ̀kadà wà ń bẹ̀ ó wà nù omi ń bẹ̀ abẹ́ ẹ̀rí ni. Where's the man? Hey! The man don't go. My guy, hey! See, erosion don't carry that man go. The man don't go. Hey! Jesus! See the man back. Hey! Ọ̀kadà tó dá mọ́lẹ̀ nù omi wọ́n ti gbé kọjá odò tán ti gbé títí ń wò ọ̀kadà sì ń gbáyé o ọ̀kadà tó dá mọ́lẹ̀ nù. Hey! That man don't go. Now the man get the bike. Hey! See the man back. Hey! Hey! Where you go back? Ah, God. Oh, boy, no be smart, yo. That man don't go. Erosion don't carry the man go. See the man back. Erosion don't carry that man go. Olúwa o. Frankly, ìbámọ̀ ni ìbá kúkú ti takú sódì kejì odò kó mọ̀ wo ẹ̀wọ́ mi. Àmọ́ ìràwé ìdájọ́ ọlẹ̀ kó súnà mo ṣe wí. Torí ìpéjọ́ náà àti ẹ̀ mọ́ torí ńgbà tó ṣẹlẹ̀ ń gan ó sì ń ṣe wọ́n kámi. Àwọn ẹbí sì ń rò pé ó ńlá yóò ti di igi kan mú bì kan àwọn òrí ni tílẹ̀ fi ṣú àbí ó ti bọ́ sórí erékùsù kan gan níbi ìṣàǹkà àwọn ẹ bá wò ẹ rí i pé àwọn ibì kan wà tí koríko wà láàrin omi yẹn náà
ó ń láti jẹ́ pé rúbẹ̀ ni ó wà àbí àbóṣe ẹ̀ ti jáde lódì kejì lọ́hùn ni àbódò ń ti gbé dé ibì kan tó free tó jẹ́ ìyàngbẹ àmọ́ torí epo ti rẹ̀ ẹ́ ẹni òjò lè wálé kò sẹ́ni tó lè sùn mọ́jú ńjọ́ náà gbogbo àdúgbò kan gbogbo ẹ̀pọ̀ máa ò faralẹ̀ kò báralẹ̀ wọ́n ń wò pé kílẹ̀ ó yá tètè mọ́ kílẹ̀ ó yá tètè mọ́ o káàmọ́ bíi Franklin bá wà wọ́n sì ń rò lọ́kàn ìdájídájí ni gbogbo ẹbí tí wọ́n ti kóra wọn yáyáyáyá ó de tídò omi tó kọjá títì ti gbẹ odò tún ti wà bó ṣe bí ṣe wà ẹ mọ̀ pé òjò ti dá ni wọ́n bá wá gbogbo bẹ̀ pátá wọn ò rí àwọn ẹbí wá wojú ara wọn kò mọ̀ sí chairman local government kò mọ̀ sẹ́ni kankan tó yọjú síbi àbí wọn ò gbọ́ ni àbí wọ́n tiẹ̀ ti rí Frank lọ́dọ̀ wọn ni àwọn ẹbí bá lọ wáyà àwọn tí a máa bẹ́ odò tí a máa yọ̀yàn ẹ dákun ẹ wá bá wá gbogbo inú odò yìí o ẹ bá wá gbogbo inú odò yìí ẹ dákun gbogbo erékùsù là ń ti wọn ò rí Frank o àwọn ò rí lórí igi kankan o pé bóyá orí igi kan gbámú tó gùn tó lọ jókòó sí àgọ́ rẹ̀ lọ́hùn àwọn ò tí ì rí o ẹ wá bá wọn wo inú odò yìí àwọn méjì ni wọ́n sanwó fún wọ́n sanwó gidi fún ẹni torẹ́mi Frank ó ṣe kókó sí ẹ wọ́n ròyìn pé yẹn dáadáa ni wọ́n sanwó gidi làwọn eléyìí bá dé wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ àjọ rí bí wọ́n ṣe ṣiṣẹ́ náà ni wọ́n padà rí Frank o ọlọ́run ṣeun ipò tí wọ́n bá Franklin làájọ wòye o ẹ lọ sórí Facebook ẹ jọ̀ọ́ ẹ lọ sórí Facebook ẹ lọ sórí Facebook Franklin òǹrè ó yẹ darapọ̀ mọ́ Lágelú FM 967 ẹ darapọ̀ mọ́ Lágelú FM 96.7 ẹ darapọ̀ mọ́ òǹrè ẹ̀ǹsọ́lódò ibi tí a ti ń wá Franklin kiri rè. When the brother they did the up for some people there. When I don't go see Keta. I just said I know. No, they sound like that. No, they sound like that. Where you go? Give a minute. That today. I'm not go bust the tubes here. That's a bust. The light. Nothing moving. Come on. I have been seeing this. But now you're super. Hey, Odoya. Odoya, ẹ̀yin tẹ́ wà lórí Facebook ṣe ń rí ẹ rí i pé wọ́n ti fẹ́ máa wọ́ mi báyìí wọ́n ti dé tí odò báyìí ara àwọn tán sanwó fún nìkan tẹ́ rí tó wọṣọ dúdú yìí ń wá nú odò kiri ń tiẹ̀ nu ẹ wò ó. When the brother they did the up for some people there. When I don't go see Keta. I just said I know. No, they sound like that. No, they sound like that. Where you go? Give a minute. That today. I'm not go bust the tubes here. That's a bust. The light. Nothing moving. Come on. Àwọn méjì wọ́n sanwó fún kí wọ́n máa wá Franklin o ìkan ti múkùn ó wà nínú odò bẹ́ẹ̀ eléyìí ẹsẹ̀ ní fi ń wá èyí tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹsẹ̀ ní fi ń wá ìkan ti múkùn ó ti wà lábẹ́ omi tí ń wá Franklin o. Rọ̀mú nígbà. Now give this guy 3 million. You are going to ask him. Now so let's go move to the water bender. Oh, that for kitchen will kill. Who said you? I swear. Because it was one of the answers. Why you know it? You know move. I better not call that you. We plant now. Anybody may have 4 points, they all live.
Everybody want to see her for there. Everybody make your for inside the water. Don't hear. I'm small, so you're getting man. Come on. Don't hear. See over here though. Now you head though. Now you head though. Now you head with that. When are they clap for now? I clap, I've been at prayer. Yóò ti fẹ́ súnyàn ẹ wò bí ẹ ṣe ń wá nú omi kiri ẹ wo bí tí omi ti gbé Franklin lánàá ẹ wo bí tí ẹ ń wá odò lọ àánú arákùnrin mà ṣe mí o. Video na no come see. May you live on it. May you live on it. That is shit. Oh, yeah, draw down. Wọ́n ti rí Franklin olúwa o ẹni tí ń ṣẹ̀mí lánàá òun rèé o ẹni tó sì ń ṣẹ̀mí lánàá tó wà meeting lánàá tó ń sọ̀rọ̀ lánàá ex-official member Cocoa Sellers Association àbí Cocoa Grower ni Yadan Kaduna máa bọ̀ wá jókòó ẹ wò Yes, we don't go live now for every oracle. So in the show say the man pass. ẹni tí ń ṣẹ̀mí lánàá rẹ̀ òun nù ń lẹ́hùn òun ni wọ́n ń gbé lápá ìyá káhùn ó sì ń ṣẹ̀mí títí di ìrọ̀lẹ́ Tuesday òun ni wọ́n gbé jù ọkọ̀ ọ̀hún kábíyèsí rẹ̀ Elédùmarè. Bọ́lá Táírù. Oúnjẹ. Bó ti lọ́nu. Bí Frankel Omaroye, Health of Issues, Zola, Can, Cocoa Association. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pé ẹ kú rọ̀jú o. Ẹ̀yin lèmi rí báyìí. Ẹ kú àṣemára. Ẹgbẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe ẹgbẹ́ oníkòkó. Bẹ́ẹ̀. Ṣé ọlọ́gbìn kòkó àbí òǹtajà kòkó? Méjèèjì ni. Ṣùgbọ́n òun ọlọ́gbìn lòun. Ọlọ́gbìn lòun. Farmer àti processor. Ẹjọ́ wàpọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bó o náà ṣe ṣàlàyé ẹ̀ fún yín gan. Cocoa Association of nípa Nigeria. Bó wọn ṣe pórìn. Bí wọ́n ṣe lọ sí meeting yẹn ní ìjọ yẹn. Níjọ́ kejì ẹni tí zonal secretary wọn Edo and Delta torí a máa ń zoning la máa ń ṣe Edo and Delta irú àwa Ọ̀yọ́ and Ọ̀ṣun Ògùn and Lagos Kwara and Kogi and Taraba so Taraba nìkan ni tó jẹ́ kí ló kẹ́ dẹ́m. Bó wọn ṣe bú pé Frank ṣe rìn ẹ̀ lánàá. So wọ́n wá lọ sí zonal meeting.
tó ti jẹ́ ex-officio. mo ṣe sọ náà ni. bẹ́ẹ̀ ni so ọ wá fẹ́ fún àwọn tí ó bá ṣiṣẹ́ nítorí àsìkò kìíní náà nìyí tó fẹ́ fún wọn ní owó iṣẹ́ tí wọ́n ó bá ṣe níjọ́ kejì àwọn neighbor iṣẹ́ yẹn dẹ̀ ni tí ẹ̀ bá ti tán bá ti rówó wọ́n lọ bí iṣẹ́ ẹlòmíì ni. bóyá dínú tó fi ní dandan tó fi torí kúkú tó torí bọ̀. ni àwọn yẹn fi wá pè ní meeting ló fi wá dìde. kábíyèsí Elédùmarè ẹni tí ó bá ṣẹlẹ̀ what will be must be. bó ti mo lòun ṣé ò yẹ yín what will be ẹni tí ó ṣẹlẹ̀ must be gbọ́dọ̀ ṣẹlẹ̀. must be will be. torí pé Frank ó lọ. gbàtà ti kọ́ pé gbà tí ó fi wá sílẹ̀ ni. lálẹ́ Tuesday a ti kọ́ o.